This is what we talk, what we are saying when we say we need people of intellectuals. Lórí àpèrè àwọn babalá baba wa. Wọ́n mọ òfin, wọ́n mọ tó yẹ kí wọ́n ṣe, wọ́n mọ nǹkan tó mú ìgbésí ayé ń dẹrùn fáwọn èèyàn wọn. Kì í ṣe ká mọ̀ jìjà àgbà èmi jọ ìwọ ojú mi without any development. Ìròyìn náà ó ní bàbá wa kábíyèsí Olubadan, wọ́n ní bàbá wọn láti ọ́fíìsì wọn. Press release tó jáde ni wípé wọ́n ban open grazing, pé àwọn darandaran tí wọ́n ń daran káàkiri wọn gbọ́dọ̀ mọ́ daran káàkiri. Àwọn kọ́mẹ̀ntì kan dáwọn kan ní wọn ò ní agbára yẹn, Olúbàdàn lágbára láti ṣerú òfin yẹn. Ní tí òye wa ní àkọ́kọ́ wọ́n ní agbára láti parú òfin yẹn dáadáa nínú ìlú wọn. Ọmọ Ọ̀yọ́ tó jọ ọmọ ọkọ Ọ̀yọ́ tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ lọ síwájú fúnlẹ̀ Yorùbá, tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ lọ síwájú fúnlẹ̀ Ọ̀yọ́, tẹ́ ẹ sì mọ̀ pé lóòótọ́ ẹ ní sábòsí, kọ́mọ Ọ̀yọ́ kan ó jáde kó wá itemize ìdàgbàsókè tí bàbá wa ẹlẹ́wọ̀ ẹ̀tù Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ti mú bá ìlú Ọ̀yọ́ ní kẹ́kẹ́ mọ̀tẹ̀ sọlẹ̀ Yorùbá tí wọ́n ti mú bá ìlú Ọ̀yọ́ in the past 1 year. Láàrin ọdún kan èmi wàá sọ díẹ̀ nínú nǹkan tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ṣe láàrin ọdún kan tó ń bà wá nínú jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Torí wípé àwọn ọba wa wọn ò ṣojúṣe wọn bó ṣe kí wọn ó ṣe, àwọn kankan wà tó yẹ kí wọ́n mọ̀ gbé ní ìgbésẹ̀ tí wọn ò gbé, ló fi dàbí ẹni wípé àwọn ọba ò lágbára láti ṣe àwọn nǹkan kan. Ṣé ọba lágbára láti talẹ̀ àbí ò lágbára láti talẹ̀? When you say government has the power, yes, but àwọn ọba wa náà ní agbára lórí ìlú wọn, náà fi ní ọba lónìí ilẹ̀, ọba lónìí ìlú. Ọba kọ̀ọ̀kan tó bá wá jẹ ní ìlú kọ̀ọ̀kan ni ó sọ bó ṣe fẹ́ kí ìlú lórí. Bàbá dẹ̀ sọ nìyẹn, ó dẹ̀ dúró nìyẹn. Ìwọ tó bá mọ̀ pé kò tí Ọlọ́run tó sì wá lùbàdàn, kókò nìbàdàn, kó gbalúmi lọ. Tó gba àwọn ìyàwó ilé, wọ́n ti dolóṣó tán torí owó kọ́múlé láńtà. Ìgbà tí bàbá wa Ọọ̀nìfẹ̀ tí wọ́n dórí ipò gẹ́gẹ́ bí Ọ̀jájá, gẹ́gẹ́ bí Ọọ̀nìfẹ̀, gbogbo debt tí àwọn èèyàn jẹ nífẹ̀ẹ́, bàbá wa kábíyèsí Ọọ̀nìfẹ̀ sì san gbogbo ẹ̀. Wọ́n sì pé gbogbo àwọn microfinance bank kéréje àwọn kọ́múlé láńtà yẹn, bàbá sì pé gbogbo wọn, wọ́n sì san owó táwọn èèyàn wọn nífẹ̀ẹ́ tí wọ́n jẹ, bàbá san owó yẹn, wọ́n sì láwọn ò fẹ́ rí kankan nu wọn nífẹ̀ẹ́. Ìran Yorùbáwùyí káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ń ṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbogbo, mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn odi gbogbo ibi tí ẹ tún ti láǹfààní látùn ti máa gbọ́ mi lórí ètò ìtàpé ní Ìràpadà ọmọ Yorùbá àtúpà wa gbọ́dọ̀ kú. Ṣàlàáfíà ní bá gbogbo àmọ́ kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́. Ọmọọba Adéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi. Èmi amọ́lẹ́mi lọ́mọ bíbí wọn nídìí Ọ̀ṣun, wọn máa rò ó nígbó ẹja kìkì ọ̀kasà ní ilẹ̀ ẹbẹ̀. Èmi lọ́mọ Bálùfọ̀n aláyémọ̀rẹ́, ọmọ onílẹ̀ kẹyìn, ọmọ onílẹ̀ kẹṣẹ́gi. Èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín, ọ̀kan ń ṣe rómi, ọ̀kan ń ṣe wọ̀ mí, ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀ mí, sáàtẹ̀ mójú mi dòde. Ní àná mò ń ka ìròyìn kan, ìròyìn sì dùn mọ́ mi nínú púpọ̀. Mo wá rí àwọn kọ́mẹ̀ntì kan lórí ìròyìn yẹn, wá pa mí lẹ́rìn-ín. Ìròyìn náà ó ní bàbá wa kábíyèsí Olúbàdàn, wọ́n ní bàbá wọn láti ọ́fíìsì wọn. Press release tó jáde ni wípé wọ́n ban open grazing, pé àwọn darandaran tí wọ́n ń daran káàkiri wọn gbọ́dọ̀ mọ́ daran káàkiri inú ìlú mọ́, kí wọ́n lọ ṣe ranching, kán lọ ṣe àgbàlá, kí kálukú lọ mọ́ kọ́ àgbàlá fún àwọn ẹran wọn. Wọn ò fẹ́ open grazing, ìyẹn ká máa da ẹran káàkiri àárín ìgboro, àárín ìlú, àárín agboolé, àfẹ́. Wọn ò fẹ́ ká máa da ẹran káàkiri inú ọgbà àwọn èèyàn, inú oko àwọn èèyàn, tí ẹran lọ mọ́ jẹ oko àwọn èèyàn. Wọ́n ní bàbá wa Olúbàdàn wọ́n give order yìí pé tí àwọn fẹ́ nìyẹn. Àwọn kọ́mẹ̀ntì kan dáwọn kan ní wọn ò ní agbára yẹn, Olúbàdàn lágbára láti ṣerú òfin yẹn. Ní tí òye wa ní
àkọ́kọ́ wọ́n ní agbára láti parí òfin yẹn dáadáa nínú ìlú wọn. Lóòótọ́ ọba wà lọ́ndà local government chairman local government ẹ̀ òun làwọn ọba wà lọ́ndà wọn báyìí, wọ́n sì wà lọ́ndà state government. Àmọ́ agbára náà tí wọ́n ní, ọba ló lè sọ bí agbègbè ẹ̀ ṣe fẹ́ rí. Ọba ní ó sọ pé nǹkan báyìí ni mo fẹ́ nínú ìlú mi, pé ọba ní ó lọ bá ìjọba tí ó sọ mi àgbẹ̀ nǹkan tó ń fèsì ní ìlú òní. Tọ́ba bá sì sọ pé nǹkan báyìí ló ń fẹ́, ó fẹ́ náà nìyẹn. Torí wípé àwọn ọba wa wọn ò ṣojúṣe wọn bó ṣe kí wọn ó ṣe, àwọn kankan wà tó yẹ kí wọ́n mọ̀ gbé ní ìgbésẹ̀ tí wọn ò gbé, ló fi dàbí ẹni wípé àwọn ọba ò lágbára láti ṣe àwọn nǹkan kan. Ṣé ọba lágbára láti talẹ̀ àbí ò lágbára láti talẹ̀? Tọ́ba bá dé ibi ilẹ̀ kan wá ní ilẹ̀ ìlú ni, ṣé ìjọba ló lágbára lórí ilẹ̀ yẹn àbọ́ba? Tí ìjọba ọgọ́ bá fẹ́ ṣe nǹkan kan lórí ilẹ̀ náà tó jẹ́ ilẹ̀ ìlú, wọ́n wà bá ọba ní àwọn àtọ́bá jọjọ kó ṣe mítì lórí ẹ̀ ní ó jọ sọ̀rọ̀ lórí ẹ̀ ní olóye tí ó wà ààfin ọba láti ọ̀dọ̀ state government tó ní kí wọ́n fẹ́ lo ilẹ̀ yẹn tó dẹ̀ jẹ́ ilẹ̀ ìlú. So when you say government has the power, yes, but àwọn ọba wa náà ní agbára lórí ìlú wọn, náà fi ní ọba ló ní ilẹ̀, ọba ló ní ìlú. Ọba kọ̀ọ̀kan tó bá wá jẹ ní ìlú kọ̀ọ̀kan ni ó sọ bóun ṣe fẹ́ kí ìlú òun rí. Ìgbà tí bàbá wa kábíyèsí Ọ̀jájá tí wọ́n jẹ Ọ̀ọ̀ni nígbàgbàrà tí wọ́n jẹ ọba, wọ́n ṣe nǹkan kan ní Ọ̀ṣun state, pàápàá jùlọ ní Ifẹ̀ tó jẹ́ ìlú tí wọ́n jọba lé lórí. Ifẹ̀ ni wọ́n ti ṣe nǹkan yẹn. Kí ni nǹkan tí bàbá wa Ọ̀ọ̀ni ṣe? Nǹkan tí bàbá wa Ọ̀ọ̀ni ṣe náà ni wípé àwọn tí wọ́n yáyàn lówó, àwọn lápò, gbogbo àwọn microfinance bank lápò nǹkan gbogbo àwọn tán yáyàn lówó owó èlé tí wọ́n fi ń ni àwọn èèyàn lára, tó jẹ́ pé tó máa fún èèyàn lówó báyìí ikùn mọ́ ọ̀tún yóò fẹ́ bọ́ sósì, tí ó gba àwọn ìyàwó ilé wọ́n ti dolóṣó tán torí owó kọmúlé láńtà. Ìgbà tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n dórí ipò gẹ́gẹ́ bí Ọ̀jájá, gẹ́gẹ́ bí Ọọ̀ni Ifẹ̀, gbogbo debt tí àwọn èèyàn jẹ nífẹ̀, bàbá wa kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ sì san gbogbo ẹ̀. Wọ́n sì pé gbogbo àwọn microfinance bank kéréje àwọn kọmúlé láńtà yẹn, bàbá sì pé gbogbo wọn, wọ́n sì san owó táwọn èèyàn wọn nífẹ̀ tí wọ́n jẹ. Bàbá san owó yẹn, wọ́n sì láwọn ò fẹ́ rí kankan nu wọn nífẹ̀ mọ́. Wọ́n láwọn ò fẹ́ gbọ́ lápò nǹkan, àwọn ò fẹ́ gbọ́ nífẹ̀ mọ́ nígbà náà. Bóyá àwọn yẹn tí wọ́n padà bẹ́ẹ̀, bóyá àwọn ò tí padà bẹ́ẹ̀ àmọ́, bọ̀ nígbà náà wọ́n sọ jáde pé àwọn ò fẹ́ ìkankan tó jọ mọ́ kọmúlé láńtà microfinance nǹkan, wọn ò fẹ́ nífẹ̀. Wọ́n dẹ̀ kó ń gara wọn kò nífẹ̀. Bàbá sì clear gbogbo debt àwọn ọmọ ìlú wọn gbà náà. Ṣé agbára kankan ni wọ́n lò yẹn? Torí kó wọ́n fẹ́ ìdẹ̀kùn fún àwọn èèyàn wọn, wọ́n fẹ́ ìdẹ̀kùn fún àwọn ọmọ ìlú wọn, wọ́n fẹ́ ìdẹ̀kùn fún àwọn ò fẹ́ kí ara ní àwọn èèyàn wọn. Lẹ́yìn ìgbà tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n clear gbogbo gbèsè yẹn tán, wọ́n sì láwọn ò fẹ́ àwọn lápò gangan, àwọn ò fẹ́ nílùú wọn kan kúrò nílé Ifẹ̀, wọ́n dẹ̀ kúrò. Bẹ́ẹ̀ náà ni àkàmúyè nǹkan ìdàgbàsókè tí bàbá wa kábíyèsí Ọ̀jájá tí wọ́n mú wọlé Ifẹ̀ àti ilẹ̀ Yorùbá káàkiri. Ọba lè pàṣẹ nínú ìlú ẹ̀, ó lè má lè pàṣẹ nínú ìlú míì, ó lè pàṣẹ nínú ìlú ẹ̀ pé nǹkan báyìí làwọn fẹ́. Tíjọba ó dẹ̀ ṣe kí ni tí wọ́n dẹ̀ jọ wò ó pé bẹ́ẹ̀ náà ló ṣe rí. Àkọ́kọ́, federal government gẹ́ fún àwọn gẹ́ tí kọ́kọ́ bá open grazing. So ó ń kú kí àwọn èèyàn implement ẹ̀. Bàbá dẹ̀ láwọn ò fẹ́ nínú ìlú wọn nìyẹn. Àràkàn tá a fẹ́ látọ̀dọ̀ àwọn ọba wa nìyẹn. Nǹkan tó bá lè ṣe àkóbá tó lè ṣe ìjàmbá fún àwọn èèyàn wa, àwọn ọba wa ni ó dìde fún. Kìí ṣe kẹ́kọ̀ọ́ mọ́ retí sálárì látọ̀dọ̀ ìjọba nìkan, kan ní ìjọba ń san sálárì fún wọn. Ìjọba fi wọ́n síbẹ̀ náà, wọ́n jẹ ọba ìjọba lọ́wọ́ sí ìkànjọba torí pé ọba ti ń bẹ kí ìjọba tó mọ̀ bẹ. Ọba ti ń bẹ kí ìjọba tó mọ̀ bẹ. Wọ́n ti ń ṣèlú káwọn ìjọba ó tó dé, káwọn tó kó yín lẹ́rù ọpọlọ ó tó dé. Àwọn ọba ni wọ́n pàṣẹ ìlú wọn, ni wọ́n ṣòfin ìlú wọn. And now tí àwọn ìjọba ti wá dé, wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọba ni. Ọba ni ó sọ bí tí àlàálẹ̀ rẹ̀ dé. Ọba ni ó sọ fún gómìnà pé bí báyìí ni ìlú wa dé, ibi báyìí ni ibi báyìí, ibi báyìí ni kìnnìkan báyìí, ibi báyìí ni gbagba báyìí. Ìtí ọba bá wá fẹ́
ìlú ẹ̀ ó ní àṣẹ láti sọ pé nǹkan báyìí ló ń fẹ́ nínú ìlú òun táwọn èèyàn dẹ̀ níyẹ̀ lọ́wọ́ ẹ̀ wò. ìdí náà dẹ̀ nìyẹn tó jẹ́ kò sí nǹkan táwọn bàbá ṣe náà bọ́sẹ̀ ṣe náà kò sí nǹkan tán ṣe náà tí ò ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn ìjọba. ṣe rò pé bàbá Aládọjà ọkọ̀ sàyẹ́dẹ́ sọ pé àwọn ban open grazing láì ṣe pé wọ́n ti jọ foríkorí pẹ̀lú government, wọ́n ti jọ ní àjọsọpọ̀ pẹ̀lú state government, pẹ̀lú àwọn house of assembly kankan wọ́n ti jọ sọ, wọ́n ti jọ yànnà náà pé báyìí ni báyìí ni báyìí ni olójẹ́ kó rọrùn àti ṣe. Bàbá dẹ̀ sọ nìyẹn, ó dẹ̀ dúró nìyẹn. Ìwọ tó bá mọ̀ pé kò tẹ Ọlọ́run tó sì wá lù Ìbàdàn, kókò ní Ìbàdàn kó gbàlú mi lọ. Ìwọ tó wá fẹ́ mọ̀ sí open grazing, ìwọ Fúlàní tó fẹ́ daran, tó fẹ́ mọ̀ daran gborí títì, tó fẹ́ mọ̀ pé ìbẹ́ ilé ìtàn ṣe níwò kúrò nílùú ní Ìbàdàn máa gbà Wó lọ tàbí kó gba Ọ̀yọ́ lọ. Wọ́n ń ṣe open grazing lọ́yọ́ dáadáa, wọ́n sì ṣe open grazing náà ní Ìwó. Tẹ́ bá lọ sí Ìwó láti Òṣogbo, Ìdó Ọ̀ṣun, tẹ́ lọ sí Ìwó, tẹ́ bá dé àwọn kẹ́ tó dé Kúta àwọn ìlú kan, ẹ rí àwọn Fúlàní ó wá da màálù lọ rẹ́kẹ̀rẹ̀kẹ́ lórí títì ní Federal Road táwọn èèyàn rìn Federal Road, wọ́n wá da màálù lọ, bẹ́ẹ̀ ni wọ́n da màálù lọ ní oko àwọn èèyàn. Ìwọ tó bá mọ̀ pé n tó fẹ́ ṣe nù kúrò ní Ìbàdàn tí ò bá ti tẹ́ Ọlọ́run, ìta ní káwọn ọba wa máa ṣe ní give rules, ẹ fi òfin sílẹ̀, ẹ jẹ́ kí ìjọba gbọ́n mọ̀ pé you are capable of being the ruler of your town. Kò sí nǹkan tí ó sọ ọmọ ìlú láǹfààní tọ́ba ó sọ tíjọba ó sọ pé rárá. So who are you to say bàbá Aládọjà wọn ò nírú ìkíní yẹn, wọn ò nírú power yẹn, ṣéṣù ìwọ níjọba ni. Bàbá wa kábíyèsí Olúbàdàn, bàbá wa Ládọjà, lágbára àwọn onílẹ̀, lágbára àwọn ọ̀rúnmọlẹ̀, láṣẹ̀dùn rẹ̀ pẹ́ lórí àpèrè àwọn bàbá yín. Pẹ́ ń bẹ̀, gbó tọ̀ lórí àpèrè. Bá dé mọ́ pẹ́ lórí àpèrè, òun náà ní dé bá àwọn ọmọ lọ Sunday yìí. This is what we are saying when we say we need people of intellectuals lórí àpèrè àwọn bàbá wa. Wọ́n mọ òfin, wọ́n mọ tó yẹ kí wọ́n ṣe, wọ́n mọ nǹkan tó mú ìgbésí ayé dẹrùn fáwọn èèyàn wọn, kìí ṣe ká mọ̀ jìjà àgbà ìmí jọ ìwọ òjò mi without any development. Bàbá wa Alaafin Ọ̀yọ́ ọbẹ̀ ṣe ọdún kan 1 year anniversary báyìí, wọ́n ṣe ọdún kan tí wọ́n ti wà lórí àpè, tí wọ́n ti fún wọn lórí àpè ní ọ̀pá àṣẹ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé ọ̀pá àṣẹ lé wọn lọ́wọ́ tí wọ́n ti dọba Ọ̀yọ́. Ọmọ Ọ̀yọ́ tó jọ ọmọ ọkọ Ọ̀yọ́, tẹ́ mọ̀ pé ẹ fẹ́ lọ síwájú fúnlẹ̀ Yorùbá, tẹ́ mọ̀ pé ẹ fẹ́ lọ síwájú fúnlẹ̀ Ọ̀yọ́, tẹ́ sì mọ̀ pé lóòótọ́ ẹ̀ ní sábòsí, kọ́mọ Ọ̀yọ́ kan ó jáde kó wá itemize ìdàgbàsókè tí bàbá wa Ẹlẹ́wù Ẹ̀tù Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ti mú bá ìlú Ọ̀yọ́ ní kẹ́kàmọ́tẹ̀ sọlẹ̀ Yorùbá, tẹ́ ti mú bá ìlú Ọ̀yọ́ in the past 1 year. Sọ gbogbo lẹ̀ Yorùbá pé impact wọn gbogbo lẹ̀ Yorùbá, impact wọn ti mú bá Ọ̀yọ́ town in the past 1 year. Ẹ wá analyze ẹ, itemize ẹ, jẹ́ ká wò. Láàrin ọdún kan èmi wá sọ díẹ̀ nínú nǹkan tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ṣe láàrin ọdún kan tó ń bà wá nínú jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Láàrin ọdún kan tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ bàbá Ẹlẹ́wù Ẹ̀tù tí wọ́n dórí àpèrè, láàrin ọdún kan chaos tó ti ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá kìí ṣe kékeré. Àkọ́kọ́ wọ́n kọ̀yìn ọmọ Yorùbá síra wọn, kálukú wa bẹ̀rẹ̀ sí ní version. Eléyìí ní ọmọ kóòtù òjìrè ní mí, eléyìí ní ọmọ èmi ní Yorùbá, torí pé tẹ́lẹ̀ kọ́ ní kí bàbá wa Aláàfin ó tó dé, gbogbo wa pátápátá we are proud to call ourselves Yorùbás. Gbogbo bí tí n bá dé, I'm proud to say I'm a Yorùbá. Gbogbo èyí wa we say we are proud to be Yorùbás. Mọ̀ ń gbà tí Aláàfin Ọ̀yọ́ débẹ̀, Ẹlẹ́wù Ẹ̀tù Aláàfin Owoade nígbà tí wọ́n débẹ̀, tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo èmi jọ ìwọ òjò mi, èmi lọ́ba gbogbo lẹ̀ Yorùbá, èmi lélẹ́kiri kan, ọlọ́rìndé Aláàfin Ọ̀yọ́ dé, ọlọ́rìndé Ọ̀yọ́ lélóko, Ọ̀yọ́ lẹ́nìkiri kan. Nígbà tí wọ́n dé tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo yẹn,
kálukú náà bẹ̀rẹ̀ sí ní pín torí pé kálukú náà bẹ̀rẹ̀ sí ní sọ story wọn àwa ẹsẹ Yorùbá ọdún báyìí ni wọ́n kó gbogbo wa pọ̀ tí gbogbo wa fi ń jẹ́ Yorùbá. Initially we are not Yorùbás. Yorùbá tí Ọ̀yọ́ tí wọ́n ní olórí ni wọ́n tí àwọn tó amalgamate àwọn èèyàn bìrìtìkó tí wọ́n ṣe gan Ọ̀yọ́ yẹn just 6 towns péré ni mo dẹ̀ ti kà nínú videos mi kan tó lọ 6 towns yẹn òun ní jẹ́ Yorùbá ńgbà náà bọ́ngbà tí wọ́n wá collective name ni wọ́n pe ní gbogbo wa náà pé nígbà tó yá wọ́n kọ lẹ́tà pé ní kálukú ẹ̀ṣẹ̀ láìsọ adopt as Yorùbás pé as a unified name ṣùgbọ́n àti gbogbo ọdẹ wà proud náà tá a dẹ́ ń sọ wọn ọmọ Yorùbá ni mí gbogbo ìjọba dé Yorùbá lágbà Yorùbá ní kíní kan bọ́ngbà tá Aláàfin Ọ̀yọ́ dé Ẹlẹ́wẹ̀ Ẹ̀tù wọ́n fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ àwọn ọmọ Yorùbá wá dára wọn mọ̀ àwọn ọmọ original kóòtù òjire tá a jẹ́ ọmọ Odùduwà àwọn dára wa mọ̀ kálukú wá sọ ẹ̀mí Yorùbá ìdíkọ́lẹ̀ Yorùbá léyìí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan àkọ́kọ́ tán ṣe ń gbàgbọ́ dórí kò nìyẹn. Ẹ̀kejì wọ́n ní problem pẹ̀lú Ọ̀nífẹ̀ wọ́n bá wọn jà gẹ́gẹ́ fún àgbà èmi làgbà ìwọ làgbà Olúbàdàn èmi làgbà ìwọ làgbà seniority wọ́n bá wọn jà Ògbómọ̀ṣọ́ wọn ò bá ṣe gbogbo àwọn bá tó wà láì gbọ́n náà tí fẹ́ bá jà láàrin ọdún kan ilẹ̀ Yorùbá ò gbóná tó báyìí rí láti ìgbà tá a ti ń jọba nílẹ̀ Yorùbá tí gbogbo wa ti wà united as one pé tá a ti pẹ̀rẹ̀ wa ní pé ọmọ Yorùbá ni wá ilẹ̀ Yorùbá ò wà destabilized tó báyìí rí ìgbà tá Aláàfin Ọ̀yọ́ dé onílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ sí ní wà destabilized mi gbọ́ rí káwọn ọmọ Yorùbá fún jáde kíkà lẹ́wọ̀n èso Yorùbá àwọn èso Yorùbá ọmọ kìnnìkan ni wá ọmọ gbá ni wá kò ṣẹlẹ̀ rí ìgbà tá Aláàfin Ọ̀yọ́ dé oní gbogbo wà láì bẹ̀rẹ̀ ṣó wà yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ Aláàfin Ọ̀yọ́ ìmọ̀ràn tèmi fún ọdún kan tẹ́ fẹ́ celebrate yìí tẹ́ ẹ̀ celebrate lọ́wọ́ lọ́yọ́ yìí ẹ wo ẹ̀yìn wò the past 1 year kẹ́ ẹ wo tí àwọn actions yín ẹ wo ìfàsẹ́yìn tó kó bá ìran ọmọ Yorùbá ẹ wo chaos tó kọ̀ sí láàrin àwọn ọmọ káàrọ̀ òjire ọdún tí wọ́n tẹ́ wá tún fẹ́ mú yìí kẹ́ wá fi correct àwọn nǹkan yẹn ẹ fi correct àwọn nǹkan yẹn ẹ wá wo gbogbo wa náà bátúnṣe ràgàbò yín tí gbogbo wọn tún ṣe kíni tí wọn mọ̀ dùn táwọn gbé yín gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ correct àwọn mistakes yín tẹ́ bá correct àwọn mistakes yẹn gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ náà láàyìn torí pé tó di pé ẹ bẹ̀rẹ̀ gbogbo nǹkan yìí àárín yìí ìjọ tí wọ́n sọ fún wa pé ẹ̀yin ni tí wọ́n sọ fún wa pé ẹ̀yin ni fámú we are all happy mo mọ iye fídíòs tí mo ṣe tí mo fi kì í bẹ́ẹ̀ náà láti padà láti máa ṣe padà tí ẹ bá correct gbogbo àwọn atrocities yẹn báyìí ní ìsàtúngbọ́ ìròyìn náà lánàá pé àwọn ọmọ Ọ̀yọ́ àwọn princes Ọ̀yọ́ àwọn ọmọọba Ọ̀yọ́ wọ́n ti lọlé ẹjọ́ wọ́n gbé bàbá Aláàfin Ọ̀yọ́ lọlé ẹjọ́ wọ́n kọ lẹ́tà sí state government wọ́n gbọ́ lọlé ẹjọ́ wípé kí wọ́n restrict Aláàfin Ọ̀yọ́ láti máa lọ sí òde anyhow kí wọ́n dẹ̀ restrict wọn láti máa pé ìtorí throne tí wọn kí wọ́n mọ̀ wọ́ throne Ọ̀yọ́ ńlẹ̀ ká má bàa máa disgrace throne Ọ̀yọ́ ká má wọ́ throne Ọ̀yọ́ ńlẹ̀ kí wọ́n restrict wọn láti máa lọ sí any party anyhow àbí láti máa jáde anyhow àbí láti máa ṣe àwọn nǹkan kan anyhow. wọ́n ṣe àwọn gbogbo ọ̀nà láti gba glory tó jẹ́ wípé wọn ò ṣiṣẹ́ fún. That is just the summary because ẹ lè sọ pé ẹ̀yin ni superior lórí gbogbo ilẹ̀ Yorùbá ẹ ṣiṣẹ́ kéde yàtọ̀ sí pé ẹ ṣiṣẹ́ history ò lè back up bẹ́ẹ̀ history yín ò dé bẹ́ẹ̀ àfi tẹ́yìn náà bá gbà pé lè fẹ̀kọ́lẹ̀ tí wá lókù tí ẹ bá lè jáde bọ̀bọ̀bọ̀ báyìí kẹ́ sọ pé ẹ̀yin wá láti Ilé Ifẹ̀ kẹ́ wá sọ history yín bí tẹ́ ti wá a lè mọ̀ ìgbà pé òkè ìtọ̀tẹ̀sọ̀ ó rí bẹ́ẹ̀. ìdí èyí kí ni tá à ń sọ ni pé ìlọsíwájú la fẹ́ fún ilẹ̀ Yorùbá a fẹ́ kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba wá ṣera yín ní ìṣọ̀kan kẹ́ ẹ ṣera yín lọ́kan tẹ́ ẹ bá ṣera yín lọ́kan development tí à ń fẹ́ á máa wọlé Yorùbá ìwélé tí bàbá Olúbàdàn ṣe yìí tí gbogbo àwọn lọ́balọ́ba wa bá ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń wá ìgbéga fún territory wọn tí wọ́n secure territory wọn ogun ò ní tẹ̀yìn jà wá a máa ní lọ síwájú we will be able to secure our territory
a lè dáàbò bo àwọn nǹkan wa, àwọn nǹkan ọ̀ní wa. Wọn ò ní, àwọn kò ní máa kó ẹran lọ jẹ nǹkan oko tí ó wà sọ ọmọ Yorùbá sínú gbèsè. Àwọn wà kó tí wọ́n wá láti wá fi rọ́ wa lójú, wọ́n sì ti bà tàwọn èèyàn ti wá jẹ́. Wọ́n ti mú ẹran wọn, màálù wọn, wọ́n ti fi jẹ nǹkan oko àwọn èèyàn ti wá, wọ́n ti fi bà nǹkan àwọn èèyàn ti wá jẹ́. Wọ́n wà lọ kó tí wọn tí wọ́n ń gbìn lọ́dọ̀ ti ti wọn, wọ́n wà kó wá. Ṣé bí wọ́n ṣe ń fi ẹran jẹ nǹkan oko àwọn èèyàn wá bí sẹ́bẹ̀ náà ṣe fi ẹran jókòó, náà ṣe fi ẹran jẹ oko wọn níbi lọ́dọ̀ wọn lọ́nà ilẹ̀ Haúsá. Ẹjá àrùjọ ronú náà. Bàbá wa Alaafin Oyo, ẹjá mọ̀ correct àwọn nǹkan yẹn. This is a peaceful advice tí ò ní àbòsí kankan nínú látọ̀dọ̀ ọmọ sí bàbá. Ọmọ làwa jẹ́ fún tróònì yẹn, gbogbo tróònì ilẹ̀ Yorùbá ọmọ la jẹ́, gbogbo àwọn tó bá ti wà ńbẹ̀ bàbá wa ni wọ́n jẹ́. So láti ọ̀dọ̀ ọmọ sí bàbá làwa ti ń fún nímọ̀ rẹ̀ ẹ correct àwọn abnormalities yẹn. Tẹ́ bá ti lè correct àwọn abnormalities yẹn, nǹkan máa padà sí bó ṣe kó wà. Respect is not something you demand for, pé dandan láì gbọ́dọ̀ respect ni. It is what you earn. Nǹkan tẹ́ bá ṣe ní tá bá ń pè yẹn ní ẹ̀gbọ́n, nǹkan kan ni wọ́n rí mọ́ ẹni ẹ̀la tó fi dé stage yẹn kan fi ń pè ní ẹ̀gbọ́n, tẹ́ fi ń pè ní bọ̀dá. Tó bá tún yá o, ẹni tẹ́ pẹ̀lẹ́gbẹ̀ẹ́ yẹn yóò tún graduate débi bí wọ́n mọ̀ pé ní bàbá, ó tún ṣiṣẹ́ dé level tí wọ́n fi ń pè ní bàbá ni. Tó bá yá wọ́n mọ̀ pé ní grandpa, bàbá àgbà, ó ṣiṣẹ́ débi tí wọ́n fi ń pè ní bàbá àgbà ni. Èyàn lè wà ní ọmọ 20-30 years kó mọ̀ rí expect pé kó mọ̀ pé ó ní dádì kò possible. Wọ́n ní mọ̀ pé bàbá at that age torí pé kò tí ì ṣiṣẹ́ dé level yẹn. Gbọ̀gbọ̀ tó bá ṣiṣẹ́ dé level bàbá wọ́n mọ̀ pé bàbá, tó bá ṣiṣẹ́ dé level bàbá wọ́n pè bàbá, tó bá ṣiṣẹ́ dé level grandpa bàbá àgbà wọ́n pè bàbá àgbà. Bẹ́ẹ̀ náà lóbìnrin tó bá ṣiṣẹ́ dé level wọ́n pè níyà. Ìgbà tí ò bá ti bímọ wọn ní fó kọ́ mọ̀ pé ó kọ́ rẹ̀ wọ́n mọ̀ fi pé tó bá dàgbà dé level wọn ìyá alágbájá, tó bá dé level wọn ní ìyá àgbà, sẹ́ǹtì lọ́dọ̀ ìyá àgbà. Level by level ni ìyẹn máa ń ṣiṣẹ́ débẹ̀ ni. Bàbá wa Kábíyèsí Owoade ẹ̀ ṣiṣẹ́ dé level tó jẹ́ wípé àwọn èèyàn ó ṣe kí ni wọ́n mọ̀ pé bàbá ìgbìyànjú àfi ká fún wọn ní ẹ̀tọ́ wọn, àfi ká pọ́n wọn lé bó ṣe tó àti bó ṣe yẹ. Ìta ń gbìyànjú àti sọ nìyẹn. Títí dìgbà míì tẹ́lá àǹfààní àti pàdé mi lórí ètò ìtàpé ní àpàdé ọmọ Yorùbá, ọmọ Ọba Adéọládé Kijipa ọ̀rọ̀ olóko tèmi. Èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú, dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọdọ.